jẹ́ ká lọ síbòmí ọmọ àgbọ̀n máa bá wa tọ́ bá ti ok nígbà yìí máa gbé àwọn bàbá wa Prince Fẹ́mi Fádínà pé kí wọ́n bá ilé sọ̀rọ̀ fún lecture wọn. Mo ti unmute bàbá Ifájìmí ẹ tún pè wọ́n bóyá wọ́n dá yín lóhùn. Bàbá Ifájìmí, bàbá Olúwo Ifájìmí. Torí ariwo ń pọ̀ mo ti wà pẹ́ mo wà sílé ní ìláriwo lọ́dọ̀ kò sáriwo lọ́dọ̀ mi ìyá mi kò sáriwo lọ́dọ̀ mi ìyá mi kò sáriwo lọ́dọ̀ mi èmi àtọ̀jọ̀gbọ́n akéwì náà ládùúgbò wa ọ̀jọ̀gbọ́n akéwì náà wà lẹ́gbẹ̀ẹ́ mi ní àyín. Ẹ jẹ́ kí wọ́n kéwì fún wa, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ fún wa. Yorùbá ni mí ọmọ káàárọ̀ oòjíire irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ la bálà a ò mẹ́ni tó kọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ la bálà a ò mẹ́ni tó kọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun. Ọpẹ́ ńlá fọ́ba dániwáyé Olódùmarè ọba alágbára tí gbani. Mo dúpẹ́ o fún gbogbo ẹgbẹ́ YCYW ní gbogbo àgbáyé àwọn ni wọn ò jédè Yorùbá parun. Mo rántí ọdún 10 sẹ́yìn tí mo wà lórí afẹ́fẹ́. Wọ́n ń bi mí pé èdè Yorùbá ń bẹ nínú èdè kan tó fẹ́ parun. Ṣùgbọ́n àwọn ọ̀dọ́ àsìkò yìí gbogbo wọn wá kórajọ pọ̀ pẹ̀lú àtìlẹ́yìn àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá. Mo ṣe dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Ọ̀rúnmìlà agbọ́n mi ní règùn àtòrí aláìsùn wọn ṣe tó fún yín lórí ọ̀fẹ́ yóò sì máa tẹ̀síwájú ẹ jẹ́ n wá ń lọ sórí àwọn ọba lọ́ba àwọn ọba tó ti wá lẹ́yìn tá a fi ń ṣàṣeyọrí ẹ jẹ́ n kọ́kọ́ lọ sọ́dọ̀ ọba Adéyẹlóyè ẹni ìtàn Ọ̀jájá tu Olúfẹ́ Ọ̀nìrìṣà nílé bàbá tó bí ẹ lọ́mọ ẹ máa gbọ́ àgbọ́dọ̀ ká dúró ká kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni àgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ká kí ẹ nífẹ̀ẹ́ Òrì ẹni bá dó kí wọn nífẹ̀ẹ́ Ọọ̀ni ẹbọ náà folú ààrẹ ṣe èmi dẹ́fẹ̀ẹ́ Ọọ̀ni mo dó kí wọn wọn ò fi mí ṣẹbọ nílé bàbá mi jẹ́ ń lọ sọ́dọ̀ Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ aláṣẹ kejì òrìṣà tí gbogbo ayé ń fobì kàn ọmọ alówó lódù bí ìyèrè ọmọ arìnà apanadà ẹ ṣe kẹ ẹ pẹpẹpẹ ṣe pẹ̀lẹ́ ogun ààrẹ fún gbogbo ẹgbẹ́ Yorùbá ní gbogbo àgbáyé Barrister Ọládọ̀tun Hasan ẹkọ àfọmọnìyàn ṣe ojú òní tìyín lọ́lá Olúwa ìyàwó Erelú mo kí yín o ẹkọ àfọmọnìyàn ṣe ojú òní tìyín lọ́lá Olúwa alága fún ẹgbẹ́ ọ̀dọ́ nípínlẹ̀ Ògùn alága fún ẹgbẹ́ ọ̀dọ́ nípínlẹ̀ Ògùn ọ̀gbẹ́ni Sunday Adébọ̀wálé ẹkú iṣẹ́ ọpọlọ yín ò sì ní í jọba alága fún ẹgbẹ́ ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Rahman Aláwọdé mo kí ọpọlọ rẹ ò sì ní í jọba ọ̀gá mi bàbá mi Fájìmí tó jẹ́ coordinator fún ẹgbẹ́ ọ̀dọ́ l'Ògbómọ̀ṣọ́ Ajílété Pọ́dógún ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹni tó ń gbé wa sórí afẹ́fẹ́ tí wọ́n fi ń wò wá ọ̀rọ̀ ń bẹ ní kùtùgbọ́n torí àkókò wa gbogbo wa yóò mọ̀ ju ọ́ sí lọ́lá Olúwa ẹ má gbọ́ o irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun àtẹ́lẹwọ́ labálà a ò mẹ́ni tó kọ́ irọ́ ni wọ́n pa Yorùbá ò lè parun ìjẹ́ àdélé àbèrè akọ́nilọ́nà àbèrè wo Ọládélé Ọ̀jọ̀gbọ́n akéwì lèmi jẹ́ ọmọ ojúmọ́ kan ọ̀rọ̀ kan ọmọ tí ọ̀wẹ̀ ti ń dán ọmọ pupa bíi kóró sin ìyá mi lóhun òṣògùn kàmọ́ ńlọ́básọdé àná ọmọ rẹ̀ dáhoro tó ti dìgbà tá a tún máa pàdé lórí afẹ́fẹ́ ìpàdé wa tún di láyọ̀ láyọ̀. Ẹ ṣé o bàbá akéwì adúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan thank you very much. A máa pé àwọn bàbá wa Prince Fẹ́mi Fádínà kí wọ́n bá ilé sọ̀rọ̀ báyìí o. Kí gbogbo ẹ̀yin àgbàlagbà mo kí Elédùmarè mo kí gbogbo ọba lọ́ba mo kí ẹ̀yin ọ̀dọ́ mo kí ẹ̀yin bàbá lọ́la ẹ gbọ́ ẹ̀tọ́ lágbára Jésù. Àṣẹ. Ọmọ Yorùbá ni mí. Kí ni ó ń jẹ́ ọmọ Yorùbá? Ọmọ Yorùbá àti ìrandíran Odùduwà àti àwọn tí wọ́n tẹ Ilé Ifẹ̀ dó gẹ́gẹ́ bí Ọ̀rúnmìlà àti Ọbàtálá àti Ògún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ Yorùbá pọ̀ gẹ́gẹ́ bí a lè rí wọn ní ìlú tàbí ìran Yorùbá wọ̀nyí. Ilé Ifẹ̀, Ọ̀yọ́, Àwórì,
Ìjẹ̀ṣà Ìbíní Àjàsá àmọ́ wọ́n ní kí n sọ̀rọ̀ ní orí àwọn ọ̀dọ́. Mo wá fẹ́ sọ ìtàn kékeré kan tó ṣẹlẹ̀ sí mi tí mo jẹ́ ọmọ ọba. Ìgbàkígbà tí bá ti ń bá bàbá mi jáde, bàbá mi jẹ́ ọlọ́tà ọ̀fọ̀tà tẹ́lẹ̀, ọba Timothy Olóyèdé Fádímọ̀ Ọlágorí Oyèdèsàkọ̀. Ìgbàkígbà tó bá ti ń jáde, mo máa ń rí i pé ìyá kan wà nínú àwọn ẹbí mi tó bá ti rí mi nítorí pé aṣọ tí bá wọ̀ tó bá ti rí mi á wá kọrin fún mi. Kí lórin tó máa ń kọ fún mi, mo dẹ̀ fẹ́ kọ́ fẹ̀yìn ọ̀dọ́ náà. Ó ní bàtà rẹ̀ á dún kó ká, bàtà rẹ̀ á dún kó ká tí o bá kàwé rẹ̀, bàtà rẹ̀ á dún kó. Mo wá ro gbogbo ìgbà tí ìyá yìí bá ti rí mi tó bá ń kọ orin, màá máa wò lọ́kàn ara mi pé kí ló ń sọ. Ṣe rí ìwé pé méjì, a lè lọ sílé ìwé ká má lọ́gbọ́n, a lè lọ́gbọ́n ká má lọ léèwé. Ìwé pé méjì. Àmọ́ ohun mẹ́ta ni bàbá mi máa ń sọ fún mi ní kékeré tó jẹ́ nǹkan tí mo fi sanwó sí. Mo dẹ̀ fẹ́ sọ fẹ́yìn ọ̀dọ́ náà pé kẹ́ ẹ ṣe. Ó ní rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Tó bá rántí ọmọ ẹni tó ń ṣe oníṣẹ́ oníṣèwà níta. Tó bá rántí ọmọ ẹni tó ń ṣe onísọ̀sọkúsọ níta. Tó bá rántí ọmọ ẹni tó ń ṣe onídọ̀tí ilé tó ti jáde wá. Tó bá rántí ọmọ ẹni tó ń ṣe onídọ̀tí ìlú tó ti jáde wá. Nítorí pé kí ni? The Bible even says that a good name is better than silver and gold. So when you have a good name, you protect your good name with everything that you want and that you have. The second one, the man said to me, rántí ilé tí o ti jáde. Can you hear me? Yes, I can hear you. I've muted. Some people are chatting and it's a bit distracting. It's a bit distracting. And wọ́n ní kó rántí ilé tó ti jáde. Tó bá rántí ilé tó ti jáde, wàá rántí wípé ibi tó ti jáde, àwọn kan wọ́n tún máa ń pa àwọn Yorùbá kan wá sọ wípé alágẹmọ ti bímọ ẹ̀, àìmọ́jó kù sí lọ́wọ́. Ìwọ tó bí nílé ire tó hùwà ire, ìwọ tó bí nílé ire tó lọ́gbọ́n ire, ìwọ tó nílé igbe tó kọ́ ẹ tó gbẹ́kọ̀ọ́ tó dé ta tó ẹ pé ta ló máa ti kọ́ ẹ wálé, ìwọ ló máa lé. Ó ń ṣọmọ Yorùbá tó bá jọmọ Yorùbá. Màmá ti rí pé ijó tó jó tí bàbá ẹ ń jó nínú ilé tó rí tó ti jáde, wọ́n lálágẹmọ ti jó bímọ ẹ̀. Àìmọ́jó yìí, kí ló ń pè láìmọ́jó? Ìwà ló ń pè láìmọ́jó. Ìwà ṣe pàtàkì. Kí ni nǹkan mẹ́fà tèmi rí fún àwọn ọ̀dọ́? Owó ìṣe àkọ́kọ́, ìwà ọmọlúàbí ni àkọ́kọ́. Ìwà ọmọlúàbí. Òun nígbà táwọn ìyá wa ń sọ̀rọ̀, ó rí pé ìwà ọmọlúàbí yẹn ṣe kókó. Tó bá jẹ́ ìwà ọmọlúàbí tó bá yọ, wọ́n á rí ìwà yẹn lára ẹ̀. Wọ́n á rí spirit yẹn lára ẹ̀. Wọ́n á rí ògo yẹn lára ẹ̀. Wọ́n á rí iyì yẹn lára ẹ̀. Tó bá jẹ́ ẹni tí ò ń ṣe ọmọlúwàbí, wọ́n á rí lára ẹ̀. Èéfín nìwà. Ìkejì ni akíkanjú. That is why Balogun, the second in command to the leaders in Yoruba land, Balogun are people that can lead them to war. Ẹni tó ṣe kan kíkanjú. Akíkanjú in the spirit, akíkanjú physically and both in the spirit. You need to have it connected together. You know, àníṣe lápá ọ̀pọ̀ ní ẹni tó ní ọmọlúwàbí. Akíkanjú tó tún wá níṣẹ́ ẹ̀ lápá tó tún wá ní ọgbọ́n àti òye. Owó ìṣe àkọ́kọ́, owó ìṣe ìkejì, owó ìṣe ìkẹta. Ẹlẹ́ẹ̀karùn-ún òun ni iyì. Iyì ṣe pàtàkì. Ẹni tó lọ níwájú torí owó, kí ló máa fi rà lọ́jọ́ iwájú? Iyì náà ló máa fi rà. Tó o bá níyì tó bá lówó tanra ẹ̀. Ọ̀pọ̀ ló lówó tí ò níyì. Iyì ṣe pàtàkì.
The last but not the least, òun ni ọrọ̀. Tí Ọlọ́run bá fún ẹ lọ́rọ̀, tó fún ẹ lọ́gbọ́n, tó fún ẹ ní ìwà ọmọlúwàbí, tó rántí ilé tó ti jáde. Iṣẹ́ pọ̀ gbogbo ọmọ tí Ọlọ́run dá sílẹ̀ ayé tó jọmọ Yorùbá, bí ìyá wa ṣe ń sọ̀rọ̀ lẹ́nu. Everybody has his own manual. Everybody tí Ọlọ́run dá ló ní manual tiẹ̀. Bí mọ́tò ṣe ní manual àdìwọ́n náà ní manual tiẹ̀. Tó o bá bi bí manual ṣe rí, wàá ṣìwàwù. Ìyẹn ni tí o bá mọ ilé tí o ti jáde, tí o mọ ohun tó ń ṣe nínú ilé tó ti jáde. Báwọn ìyá wa ṣe ń sọ lẹ́ẹ̀kan yẹn, mo wúra mi. Mo rí i pé ìlú mi, ìlú Ọ̀tà, ó ṣe pàtàkì. Ìlú Àwórì ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ rí i pé ìlú Àwórì ó kúrò nílé Ifẹ̀ ká tó dé Ọ̀tà. Ó ṣe pàtàkì fún mi. Torí tí n bá mọ̀, mo rántí ìgbà tí bàbá mi máa ń jáde. Bàbá mi bá wá sọ́tà ń gbà ẹ̀, àgbọ̀ kábíyèsí, 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 kábíyèsí. Ariwo á pọ̀ tó jẹ́ pé màmá wúra mi pé bàbá yìí a máa jowó lọ́tọ̀, a máa jowó lọ́sì. Nígbà tá a bá dé inú ilé tí àwọn atilẹ̀kùn sí pálọ̀, bàbá wọ yàrá, á kú èmi àti bàbá. Ọmọ Yorùbá tó jẹ́ ọ̀dọ́, mo fẹ́ tọrọ ìdáríjì, mo fẹ́ bẹ̀ yín ní. I want to beg you to realize two things. That God has created the Yoruba youth to be the leader in every areas of your life. And you have to realize that being a leader does not mean that you should be coward. But you realize that the things in you, the spirit in you, and the purpose that God has created you for has to be fulfilled. And it has to be fulfilled because God will connect you to various people. Like God has connected me with the youth platform that we are talking to today, meeting everybody. Everybody has a purpose in each other's life. Some are short term, some are mid term, some are long term. And those terms that are coming, they call it seasons. And those seasons are very important to you, that you realize that when you connect with some people, they might come into your life to do certain things. When you connect with some people, they might be there for a long while. When you connect to people, they might be there for till death do you part. But some things are very important as a Yoruba, as I round up. Very, very important thing. It's very, very important for you, Yoruba, is to realize that your mother tongue. I realized there was a time I traveled to South Africa. When I go to South Africa, I usually wear this because this is what I love to wear anywhere I want to go in the world. Why? Because it's my identity. My cap is my identity. My language is my identity. And I was in South Africa. I was actually in Makandjala. I was having lunch with my client when the governor entered. But he realized what I was wearing. And he beckoned on me. Of course, I know the governor, so I greeted him, and we went upstairs. The most important thing that you realize is that never forget who you are. Never forget your culture. Never forget what you stand for. And finally, there is another song I like to end with it as well. It is very important. He said, "The wake up, lies your cup at here." So you pray. If we have a good knowledge of certificates, PhD, whatever it is, you realize that so there are some people that God gives you a very, very wonderful idea that you need to use. And that idea is what we Yoruba are even waiting for. Look at the Oni of Ife. Look at what he came to do. Look at what he has already taken Yoruba from how many years ago? 5 years. 5 short years. We have actually moved farther than we are. Look at the Oba Kabiru Adeyemi in Aworiland. Look at what they have done. What we are saying, everybody has their own template. Don't use somebody else's template. God bless you. Thank you. Jackie, try bóyá Alàgbà Adébọ̀ Ali, are you there?
Let me see if he needs to be unmuted. Let's see. Alàgbà, please unmute yourself. Are you with us? Ẹ dákun ẹ ṣílẹ̀kùn àti sọ̀rọ̀ fúnra yín o. òun náà mò ń tẹ́ Alàgbà Débọ̀ Alé out ni. Alàgbà Débọ̀ Alé ń bolẹ̀ wá o. bóyá ẹ má bínú mọ́ o ṣé ń gbọ́ mi. bóyá bí nẹ́tíwọ̀kì ṣe ń dà wọ́n láàmú. A ti ń gbọ́ wọn báyìí. PA Alàgbà Kabir, a ti ń gbọ́ wọn. Ẹ jẹ́ kan fún un. Alàgbà Yes, ó ma'am. yá. Alàgbà Súnkànmí, à ń gbọ́ Ọṣùwà yín. Ṣé mo kí àwọn bàbá wa Prince Fẹ́mi Fádínà fún Okay. àmọ̀ràn àti ọ̀rọ̀ ṣítí tí wọ́n fún wa, àgbà onítàn lórílẹ̀ Olúwa bá dá yín sí fún wa o. Akínyìn gan chairman Àwórì agbára Ọlọ́run. Akí chairman Nigerian Youth Congress Ogun State Chapter káàbọ̀ sáàrin wa. Bákan náà ni akí chairman Nigeria National Youth Council of Nigeria Ogun State Chapter Prince Abduljabar, ẹ káàbọ̀ sáàrin wa o. Ṣé ogbólé ń gbọ́ mi o? Bẹ́ẹ̀ ni. So ní báyìí àwọn màmá wa a gbọ́ pé bàbá wa ọba Fálúadé wọ́n ti wà lórí ìkànnì yìí. Kábíyèsí ṣé ń gbọ́ wa sà? Ok, Dr. Kí Adéṣe ṣé ń gbọ́ wa báyìí? Hello. bóyá láàrin ìṣẹ́jú àáyá kí PA ọlọ́tà kọ́ fún wa ní mẹ́sẹ̀gì látọ̀dọ̀ bàbá tó bá wa mú wá. Ok. Ẹ jẹ́ kí PA ọba Ọ̀tà kan bá wa sọ̀rọ̀. Mo kí wa o, ṣé ń gbọ́ mi ò mọ̀ bóyá ń gbọ́ ohùn mi báyìí. Bẹ́ẹ̀ ni. À ń gbọ́ yín Ẹ ṣé. kétékété. À ń gbọ́ À ń yín, gbọ́ à ń yín gbọ́ yín. kétékété. À ń gbọ́ yín. Mo ṣe bá gbogbo orí adé, mo ṣe bá olórí aládé káfàtà gbogbo ilẹ̀ Yorùbá bákan náà, kábíyèsí ọ̀nẹ́rìṣà, Wọ́n ní this one. adẹ̀ṣẹ̀bá gbogbo àwọn ọba tó wà lórí ìpòtè tó fi dórí kábíyèsí wa Fálúadé. Ọlọ́run á máa fún gbogbo wọn tó Yorùbá kò ní parun, àṣà wa, èdè wa kò ní relẹ̀. Kábíyèsí ọlọ́lá jùlọ His Royal Majesty Ọba Professor Adéyẹmí Abdulkabir Ọba Lanlẹ́gẹ́ Ẹkùn the second ni èmi wá ni mo ṣojú fún ní ìrọ̀lẹ́ yìí. Orúkọ tèmi ni Ọmọọba Adéyẹmí Olúṣesí, tí mo jẹ́ lára àwọn òṣìṣẹ́ pàtàkì tó wà pẹ̀lú kábíyèsí. Ohun kábíyèsí láti wà láàrin wa nírọ̀lẹ́ yìí torí fún àwa tí a mọ̀ wọ́n dáadáa, wọn ò pé àwa ọ̀dọ́, wọn ò pé ọmọ kéré. Kódà àwọn ló tún pè pé alpha ṣán ti bẹ̀rẹ̀ ṣé mo ti join, so mo fi ń try láti join link yẹn. So tí ó yẹ pé as a result of bad network coverage mi ò fi tètè ráyè. Àmọ́ pàápàá jùlọ kan tí inú wọn dùn fún ni ìbéèrè tí ìkọ́lé yìí dálé lórí, wọn ní ta ni ọmọ Yorùbá. Lọ́dọ̀ bàbá, message tí bàbá ní fún wa ni pé ọmọ Yorùbá, wọn ní a nílò láti wá ọmọ Yorùbá lọ jìnnà. Bàbá ń jẹ́ ká mọ̀ pé ọmọ Yorùbá òun ni ọmọlúàbí. Ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá jẹ́ ọmọ káàárọ̀ ilẹ̀ ojíire tí ó bá ti kí ń ṣe ọmọlúàbí, aláìlúwà ọlọ́tà tìlọ́tà, wọ́n ń jẹ́ ká mọ̀ pé irú èèyàn bẹ́ẹ̀ kò ń ṣèèyàn tá a lè kà fún ọmọ Yorùbá. Wọ́n wá ń gbà wá níyànjú wípé tá a bá wá róró àwọn èèyàn bẹ́ẹ̀, àti máa jẹ́ ọmọ Yorùbá wọn àfi kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wo ìwà ọmọlúàbí.
that we should start preaching the gospel of good character, good attitude, good ambassador of Yoruba nation. Through this, we will get to the greater height. So, wọ́n ní ká kí wa gbogbo àwọn tó ń tukọ̀ ẹgbẹ́ ọ̀dọ́ tilẹ̀ Yorùbá, wọ́n kí wọn kú iṣẹ́ takuntakun àti gbogbo àwọn tí wọ́n ń ṣe ìrànwọ́ fún ẹgbẹ́ náà. Wọ́n wò ìdánilójú tí ń wà báyìí pé ọjọ́ ọ̀la Yorùbá yóò dára. Lẹ́ẹ̀kan sí i, mo kí gbogbo wa o. Ilẹ̀ Yorùbá kò ní rẹlẹ̀, lókèlókè ni ẹmu ń ru sí. Lókèlókè la máa lọ o. Àní já wálẹ̀ o. Gbogbo wa pátá tá a wà níbí báyìí nírọ̀lẹ́ àní tojúlẹ̀ mọ́lẹ̀. Àwọn ọ̀tá wa, Ọlọ́run á gbé wa lékè wọn. Ọ̀tá ilẹ̀ Yorùbá, Ọlọ́run á gbé wa lékè wọn. Á jú wa ṣe, àní ṣìṣe ilẹ̀ lójú, àní tojúlẹ̀ mọ́lẹ̀. Lẹ́nu àwọn bàbá lọ́hùn wá ní ẹmọ́ ló lọ̀sán, àfò ló lòru, àtọ̀sán àtòru òun ni mo rìn. Gbogbo ìgbàkígbà tí gbogbo wa bá ń káàkiri tá à ń bọ́ ibìkan lọ sí ibìkan, àní ṣàgbákò, àní kó sí ìjì ayé. Ẹ ṣé, mo kí olùdarí ètò moderator, my regards. God shall continue to be your strength. I'm enjoying this program and ẹ jẹ́ kí a máa tẹ̀síwájú. Ẹ ṣé. ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín alàgbà Olúṣesí tí wọ́n jẹ́ PA àwọn bàbá wa kábíyèsí ọba Aláǹlẹ́gẹ́. Ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn kábíyèsí àwa ọ̀dọ́ ìpínlẹ̀ Ògùn àti Yorùbá lágbàpọ̀, adúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé gan. Àwọn bàbá wa ọba Fálúadé wọ́n láwọn ti wà lórí ìlà. Màmá wa tún àṣe ẹjọ́ ẹ bá wa wo máìkì àwọn bẹ́ẹ̀ ni àwọn bàbá wa ọba Fálúadé wọ́n láwọn ti wà online látàárọ̀. Máìkì ọ̀dọ́ wọn yẹn bóyá kẹ́ bá wa. àfitá bá mọ orúkọ tó ń lò lórí láì ní ilé mọ wọn torí kò sí kankan orí ọba kan. ní ìtì tí ò bá ń ṣọmọlúwàbí, mo ní ìtì tí ò bá ń ṣọmọlúwàbí tó fowó ṣàkọ́kọ́ tí ò ní yìí. Kò sí orúkọ tó jọ bẹ́ẹ̀ lórí screen níbí báyìí. Unless of course Galaxy A10, I don't know who Galaxy A10 is. I've got Olabi. Wọ́n ti lé tó ti jáde tó borúkọ ẹ jẹ́. With respect to elders. Ẹ dákun, please, no conversation. Alàgbà Adébọ̀wálé, orúkọ tó wà attached to phone ni mo need. Hold on, I'll just read out the names I have. Ẹ dákun o, àwọn tó ń sọ̀rọ̀ ní background, please. I don't want to move everybody. Let me see who that is, and I'll mute the person. I'm coming. I'm going to mute the person. It looks like it was right. I've muted the person. Okay. Alàgbà Adébọ̀wálé, let me read out the name. Èwo ló jẹ́ tí wọ́n ń bẹ̀ the names. Yes? Okay. Alàgbà Adébọ̀wálé. Mo ń gbọ́ yín mà. Àwọn alàgbà wa obìnrin kan ń jẹ́ Ajíbọ́lá. Àwọn alàgbà wọn kan ń jẹ́ ọkọ mọ́mì. Ẹnìkan Galaxy 10. Ẹnìkan olóyè màmá Tinú Oṣó. Àwọn kan Akápò Ọlásùnkànmí. Ajíbọ́dé Kabir. Adébọ̀wálé. Olúṣesí rep. I don't know what that means. There's the princess. So, and there is Adébọ̀wálé Súnkànmí. I'm afraid no other person is in this audience. Bóyá Tàná wà. Owólabí Quadri. Tìámíyù Adékúnlé èwo lorúkọ wọn bẹ̀. I can see everybody in the Zoom area on my screen. So wọ́n sì ń bẹ̀. Background picture tó ń lò, background tó yà níbi program báyìí. Mo rí wọn, okay. HRM ọba Fákáyọ̀dé ni mo rí. Àwọn náà nìyẹn, àwọn nìyẹn. Bóyá kẹ́ bá àwọn mú tì ń bẹ̀ yẹn, bóyá wọ́n lè gbọ́ pátá. Hold on, let me try and see if it's back on.
Hold on. At this àwọn point, ní mà well, so far so àwọn good. ní Mo ti gbọ́ o. Now, àwọn wò wá unfortunately, wọ́n hold gbọ́ on. Unfortunately, the system he has got, I cannot assist him. It was just like Ntoshele saying, Alagba Sukomi. I can make him a host, which I won't. I can ask him to start a video. I think he bóyá needs to log out and come back in. Earlier on, he did well. He needs to log out and come back in. Kabiyesi needs to log out and come back in. bóyá màá pè wọ́n. Nígbà tá a bẹ̀rẹ̀ mo rí wọn, wọ́n ń sọ̀rọ̀, mo rí wọn, mo dẹ̀ gbóhùn wọn. Ṣùgbọ́n right now, something is wrong with the system. Ṣé ẹ gbọ́ mi báyìí? I don't want to remove him and then start again. So wọ́n láti log out. Ohun tó ṣẹlẹ̀ sí Alàgbà Adébọ̀wálé, ohun ló ṣẹlẹ̀ sí wọn. So wọ́n need láti log out and come back in. Mo ti sọ fún wọn. Ètò náà ní pé tó wá sí apá kan báyìí. Tá a bá rí ìbéèrè àbí àfikún látọ̀dọ̀ gbogbo àwa ọ̀dọ́ láti béèrè gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn màmá wa àtàwọn bàbá wa, àwọn èèyàn yìí, àwọn màmá wa tó ti ń bá a sọ látàárọ̀. Tá a bá rí question, ẹ jẹ́ kí a béèrè. Torí pé ìṣẹ́jú díẹ̀ la ní láti mú ìpàdé yìí wá sí àpapọ̀. Alàgbà Adébọ̀wálé, ẹ má jẹ́ kí moderating yẹn pọ̀. Àwọn arábìnrin kan princess wọ́n ní àwọn ò ní much time. Wọ́n ti gbọ́ sókè. Ẹ jẹ́ wò wọ́n princess, ẹ jẹ́ kí n wò wọ́n. Just princess lórúkọ wọn, wọ́n nawọ́ sókè. Ẹnìkan tó ń jẹ́ Ajíbọ́dé Kabir, wọ́n nawọ́ sókè. Adébọ̀wálé ọwọ́ something, me read the rest of the name. So ẹ jẹ́ ká pe princess first. Wọ́n ní nǹkan béèrè nǹkan fẹ́ béèrè. Ẹ jẹ́ princess ẹ ò mí ìtara yín, ẹ ò mí ìtara yín. Ṣé ń gbọ́ mi? À ń gbọ́ yín sí. Ẹ káàárọ̀ o, ẹ káàsán o. Mo dúpẹ́ o. I joined the meeting very late because mi tètè mọ̀ pé ó wà on. So èmi ò sí níbi tẹ́ wà ṣùgbọ́n mo ní kí n kí yín ni o, mo gbádùn ẹ̀ o. Mo dẹ̀ ní kí n kí ọba Ọlọ́tà Fọ̀tà and the representatives, the Oduduwa people, the Yoruba people. Mo dúpẹ́ o, mo like the program tẹ́ ń ṣe o. Mi ò wà bẹ́ẹ̀ láti ìbẹ̀rẹ̀. So mi ò mọ much of what you have said. So mi ò ní lè comment that much, but mo gbádùn ẹ̀. So next time I will be part of it and I would like to participate more. But mo enjoy ẹ̀ o, mo kàn ní kí n kí yín ni o torí pé mo rí pé nǹkan tẹ́ ń ṣe fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá ni. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tó jẹ́ pé Yorùbá yẹn ó jẹ mí lọ́kàn gidigidi gan-an ni. Mo fẹ́ jẹ́ ká máa gbèrú sí àwọn ọ̀dọ́ wa kó máa ṣe dáadáa, ká máa ràn wọ́n lọ́wọ́, ká máa fà wọ́n sókè. Mi ò mọ bá ṣe ń sọ lédè Yorùbá pé mo ní passion fún pé ká ràn yàn lọ́wọ́, àgàgà àwọn ọ̀dọ́ wa, àwọn ọ̀dọ́ ọkùnrin wa. Nílẹ̀ Ọ̀tà, ní ilẹ̀ Àwórì, Ọ̀tà in particular, mo fẹ́ ìlọsíwájú, Ọlọ́run á dẹ̀ máa fún yín ṣe o. So mo kàn ní kí n sáré kí yín ní o torí mi láti máa lọ. Ẹ ṣé gan-an, ẹ kú ètò madam, mo appreciate yín o. Prince Fadina, ẹ kú iṣẹ́, ẹ kú Ọlọ́run á máa gbé gbọ́wọ́ yín sókè o. Ẹ má jẹ́ sọ jù báyìí lọ, Ọlọ́run á máa fún yín ṣe o. It is well. Thank you. Ajíbọ́dé Kabir. Kí lẹ wí? Yàwá mo kí gbogbo ilé. All protocols are duly and respectfully observed. Mọ́mì, ní orí platform wa lánàá, à ń argue lórí nǹkan kan. Ẹ dẹ̀ promise wa pé ẹ máa bá a shed more light on it today. So òun ni mo ní kí n tún rán yín létí mọ̀ nípa ti ipò apostle kò ṣe apostle sípàmà. Òun ní kí n rán yín létí mọ̀. Ṣé mi lẹ ń bá wí princess?
rárá wọ́n béèrè So, question ni wọ́n béèrè nítorí question ni. nítorí pé mo post nǹkan kan níwájú ọlọ́run àti ènìyàn and ẹ má bínú tí n bá bí àwọn èèyàn kan nínú nípa àpọ́sù nípa Ààrẹ Ọ̀nà Kakanfò àti nípa àwọn nǹkan kan so ẹ má bínú sí mi it is well okay máa jẹ́ kẹ́ máa sọ̀rọ̀ lẹ́ má bínú. My question is actually directed to Yawa. Princess, mo understand the content so mo wà lórí group yẹn náà mo lọ fi ṣùgbọ́n eléyìí alágbèlá group náà ìyàwó ẹni tó wà ṣe honest promise wa fáwọn ọmọ bá wa sọ̀rọ̀ lórí ẹ̀ lénìí ni mo ṣe ní kí n rán wọn létí so wọ́n á lè bá wa tọ́nà sí i. Ẹ ṣe. ẹ ṣeun fún ìbéèrè tẹ́ béèrè ìbéèrè tẹ́ béèrè lánàá mi ò dá nítorí wípé mo dúró di ọjọ́ òní kí n sọ fún yín wípé ohun tí mo ti sọ lákọ̀ọ́kọ́ pé ẹ̀mí tó ń bẹ́nú ara òun ló ń jẹ́ Yorùbá ẹ̀mí tó ń bẹ́nú ara ẹ̀mí òjíṣẹ́ ni ó ní irú iṣẹ́ tó wá jẹ́ láyé ẹ̀mí tó ń bẹ́nú ara tí a bá fẹ́ kó ṣe iṣẹ́ Yorùbá tá à ń pè ní ìjìnlẹ̀ Yorùbá ó ní àwọn ètò kan tó ti máa wà nínú ẹ̀ tó máa surround ẹ̀ tó lè jẹ́ kí iṣẹ́ yẹn ṣeé ṣe àwọn alàgbà Prince wọ́n ti sọ ṣe rí bá a ṣe wà yìí mo sọ pé àwọn òkú ọ̀run ṣe rí mi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí 17 years ni mo ti wà lókè òkun kódà nígbà tó ní kí n wá lọ ṣaṣojú ilẹ̀ Gẹ̀ẹ́sì ní European Parliament mo jùlẹ̀ nítorí àwọn nǹkan ẹ̀mí Yorùbá tí mo rí tó ń bá mi gbé Yorùbá máa ríran Yorùbá máa gbóhùn Yorùbá a máa rìn a mọ̀ pé kò dárìn ṣé rí alàgbà tẹ̀ ń sọ̀rọ̀ èlò ó níṣẹ́ tí orí yàn fún wálé ayé ẹ dákun arákùnrin tó ń sọ̀rọ̀ ní background please alàgbà Súnkànmí please unlock yourself àwọn gan ọdẹ lólórí tó ṣì ń wíre gbè ní background alàgbà Súnkànmí I think I'm going to remove you from the group